ẹ̀kúnrẹ́rẹ́ lẹ̀ ń wò láti iléeṣẹ́ ti Ìjẹ̀bú Òde. Jídé Morúfólú oníròyìn ẹgbọ́ròyìn náà. Ẹgbẹ́ òṣèlú 14 nínú ìdìbò gómìnà ní ọjọ́ 15 oṣù kẹjọ ti ṣe ìlérí láti gba àlàáfíà, ìfaradà àti ètò ìpolongo kíkan ojú abẹ́nìkó láàyè láti fi ìdánilójú ìdìbò tí ó ń lọ ní ìrọ̀wọ́rọsẹ̀ hàn. Wọ́n fi ìpinnu yìí léde níbi tí wọ́n ti buwọ́lu ètò àlàáfíà èyí tí àwọn ìgbìmọ̀ àlàáfíà ìlú ṣe agbátẹrù rẹ̀ ní Òṣogbo tí ó ń ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn oníṣòwò ní àárín gbùngbùn ìpínlẹ̀ Ògùn ti gba owó ìrànwọ́ Sẹ́nẹ́tọ̀ Adéọlá ti ìrètí ìsọdọ̀tun fún àwọn 3,000 àwọn olùjàǹfààní. Afẹ́fẹ́ titun ìrètí fẹ́ la àwọn ọjà kọjá jákèjádò àárín gbùngbùn agbègbè tí ó ń ṣojú fún ilé ìgbìmọ̀ asòfin àgbà ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí 3,000 oníṣòwò ṣe gba àwọn owó ìrànwọ́ lábẹ́ ètò ríró lágbára ti Yáyì tí ó sì fún ọ̀pọ̀lọpọ̀ ní àǹfààní láti mú ọjà wọn kún kí okòwò wọn tún gbèrú sí i àti láti jẹ́ kí ìgbé ayé ìdílé ní ìtẹ̀síwájú. Yẹmí Dálémọ̀ ń jábọ̀ wípé ìrànwọ́ náà jẹ́ àgbékalẹ̀ fún àtìlẹ́yìn olókoòwò kéékèèké tí ó ń fojú winá ọ̀wọ́n gógó ọjà àti owó orílẹ̀-èdè tí ó ti dẹnu kọlẹ̀ ẹgbọ́ látẹnu rẹ̀. Ẹ̀rín músẹ́ àti ìfarahàn ìmọrírì ìdùnnú látọ̀dọ̀ àwọn tó jàǹfààní nínú ètò náà ti fi hàn wípé ìrànwọ́ yìí máa ní ipa tí ó lágbára lórí ẹgbẹẹgbẹ̀rún àwọn oníṣòwò kéékèèké tí wọ́n ń kojú ìṣòro ìnáwó lórí ọjà wọn tó sì ń pọ̀ sí i àti láti dín agbára ríra ohun èlò tí wọ́n nílò fún àwọn ọlọ́jà náà kù. Wá dùn o, kò dẹ̀ ṣe léyìí lákọ̀ọ́kọ́, wọ́n tẹ̀síwájú ló wá bá wa ràn wọ́n lọ́wọ́. A tẹ̀tù wá dúpẹ́ lọ́wọ́ wọn lórí ọ̀rọ̀ ìjà Ọbádoko tó ń ṣe fún wa lọ́wọ́lọ́wọ́ yìí. Inú wa dùn, bọ́ ṣe ṣe fún wa ní ìlàrú náà nìyẹn. Gbogbo àwọn ọlọ́jà across Ogun State àti jèrè Yáyì for the past 4 years. Ọlọ́wọ́ ọba Elédùmarè á jẹ́ kíre náà ṣojú gbogbo wa o. Nígbà tó sọ̀rọ̀ níbi ìpàdé ẹlẹ́ẹ̀karùn-ún ti ètò náà, alága ìgbìmọ̀ nílé ìgbìmọ̀ asòfin àgbà tó ń bójútó ètò ìṣúná Sẹ́nẹ́tọ̀ Solomon Ọlámilékan Adéọlá sọ pé ètò náà jẹ́ àgbékalẹ̀ láti pèsè ìrànwọ́ tààrà fún àwọn obìnrin àti àwọn ọkùnrin oníṣòwò kí wọ́n lè mú òwò wọn gbòòrò sí i kí wọ́n sì kópa nínú ìdàgbàsókè ọrọ̀ ajé ní ìpínlẹ̀ yìí. Ètò yìí ló wá pẹ̀lú àjọṣepọ̀ National Productivity Center ní àjọ tó ń rí sí ìpèsè ìrànwọ́ fún àwọn oníṣòwò. Ètò alágbára yìí pèsè ẹ̀bùn owó tí wọn kò ní san padà tó jẹ́ ẹgbẹ̀rún 95 náírà fún ẹnì kọ̀ọ̀kan. 3,000 àwọn oníṣòwò káàkiri ẹkùn ìdìbò àárín gbùngbùn ìpínlẹ̀ Ògùn. Sẹ́nẹ́tọ̀ Adéọlá ṣàlàyé pé ìrànwọ́ náà ṣe àfikún ètò ìsọdọ̀tun ìrètí ọ̀tun ti Ààrẹ Bọ́lá Tinubu àti ètò àtìlẹ́yìn ọrọ̀ ajé tí gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún tí wọ́n jọ gbé kalẹ̀ láti dín ipa àwọn ìṣòro ọrọ̀ ajé tí ó wà lọ́wọ́lọ́wọ́ yìí kù lórí àwọn tó jẹ àǹfààní náà. Ó tún ṣe àlàyé síwájú sí pé yàtọ̀ sí pípín owó ìrànwọ́, ètò ìfọkànsìn rẹ̀ ti mú kí wọ́n kọ́ àwọn ọjà òde òní, kí wọ́n wá kànga omi tí ó lo agbára oòrùn àti fífi iná mọ̀nàmọ́ná ti sólà káàkiri àwọn agbègbè láti dá àyíká tó dára sílẹ̀ fún àwọn oníṣẹ́ ọwọ́. Sẹ́nẹ́tọ̀ Adéọlá Ọlámilékan Yáyì àti àwọn alẹ́nulọ́rọ̀ mìíràn tó wà níbẹ̀ rọ àwọn tó jẹ àǹfààní nínú ètò náà pé kí wọ́n lo owó ìrànwọ́ náà lọ́nà tó yẹ láti mú òwò wọn túbọ̀ gbèrú sí i. Wọ́n sì fi gbàgbọ́ hàn pé àtìlẹ́yìn náà yóò mú ìgbé ayé àwọn ènìyàn náà túbọ̀ sunwọ̀n sí i, yóò dá àǹfààní ọrọ̀ ajé tuntun sílẹ̀ fún wọn, yóò sì fún àwọn ọjà káàkiri ìpínlẹ̀ Ògùn ní agbára sí i. Yẹmí Dálémọ̀ ló jábọ̀ ìròyìn. Ọ̀pọ̀lọpọ̀ ìyanrantí ẹ̀kọ́ ìjìnlẹ̀ àti ọgbọ́n ọ̀nà gba àyè pàtàkì ní ilé ìwé gíga fásitì ti Taiṣolarin tí ó wà ní Ìjágùn ní ìpínlẹ̀ Ògùn bí ẹ̀ka àwọn iṣẹ́ ọnà,
kọ́lẹ́ẹ̀jì ti ẹ̀kọ́ àṣà àti ẹ̀dá ènìyàn tí wọ́n fi ṣe àṣekágbá ìpàtẹ tàbí àfihàn ìwé kíkà ọdún 2025-2026 tí àkórí rẹ̀ jẹ́ àwòrán ìyípadà iṣẹ́ ọnà 26. Ìpàtẹ náà pèsè ìpèpele àwọn akẹ́kọ̀ọ́ gboyè láti ṣe àfihàn ìyanrantí nínú iṣẹ́ ọnà, yíyànnàná ojúṣe iṣẹ́ ọnà ní ọ̀nà ìgbàlódé, dídáńtọ́ àti ìdàgbàsókè ìlú. Akọ̀ròyìn wa Fatima Hassan wà ní gbọ̀ngàn OGD ní iléèwé gíga fásitì náà, ẹ gbọ́ láti ẹnu rẹ̀ sí. Iṣẹ́ ọnà jẹ́ iṣẹ́ kan pàtàkì lára àwọn ohun ìní àṣà tí ń fi ìran ènìyàn hàn, tí ó sì ń sọ ìmọ̀ àtinúdá àti ìgbélárugẹ orílẹ̀-èdè di mímọ̀. Kì í ṣe àpapọ̀ àwọ̀, aṣọ tàbí amọ̀ nìkan, ṣùgbọ́n ó jẹ́ ọ̀nà tí èrò inú ènìyàn fi ń di ojúrí, tí àṣà sì fi ń bá ìran tó ń bọ̀ sọ̀rọ̀. Nípa ìdí èyí, gbọ̀ngàn OGD ti ẹ̀ka ìmọ̀ ìṣẹ̀dá ọnà, kọ́lẹ́jì ti ẹ̀dá ènìyàn ti ilé ẹ̀kọ́ gíga ní tí a sọ lórúkọ Tertiary University Education ṣe àfihàn iṣẹ́ ọwọ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde ti ọdún 2025 sí ọdún 2026 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Visual Academy 2026. Ìṣẹ̀lẹ̀ náà kó àwọn olùkọ́, olùdánwò láti ilé ẹ̀kọ́ náà, àwọn olólùfẹ́ iṣẹ́ ọnà jọ láti ṣe àgbéyẹ̀wò iṣẹ́ tí ó fi ẹ̀rí ìmọ̀, ìfaradà àti àtinúdá hàn. Àwọn iṣẹ́ tí wọ́n ṣe àfihàn rẹ̀ ní àwòrán àwo, iṣẹ́ amọ̀, iṣẹ́ aṣọ, àwòrán ẹlẹ́rọ, iṣẹ́ aṣọ àgbéléwò àti iṣẹ́ fífín. Gbogbo wọn sì ṣàfihàn pé àwọn akẹ́kọ̀ọ́ náà ti ní ìmọ̀ ìjìnlẹ̀ àti ọgbọ́n iṣẹ́ tó lè jẹ́ kí wọ́n díje pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn ní ibikíbi. Igbákejì gíwá ilé ẹ̀kọ́ náà nínú ìlànà ẹ̀kọ́, ìyẹn ọ̀jọ̀gbọ́n Rotimi Etu, léyìí tí ó ṣojú gíwá ilé ẹ̀kọ́ náà ti ṣe ọ̀jọ̀gbọ́n Samuel Ẹ̀kúndayọ̀, ṣàpèjúwe iṣẹ́ ọnà tí wọ́n rí gẹ́gẹ́ bí ohun tó wúni lórí, tó sì jẹ́rìí pé ìkọ́ni rere ń so èso rere. Ó wá gbà àwọn akẹ́kọ̀ọ́ náà níyànjú láti fi ẹ̀bùn tí wọ́n ní ṣe àmúyẹ fún ara wọn àti fún àwùjọ. Ó sì fi dá wọn lójú wípé ìjọba ilé ẹ̀kọ́ náà yóò máa pèsè àwọn ohun èlò ìgbàlódé àti mú kí ẹ̀kọ́ àti ìkọ́ni túbọ̀ gbèrú sí i ní ilé ẹ̀kọ́ náà. Nígbà tí olórí ẹ̀ka ìmọ̀ ìṣẹ̀dá ọnà, ìyẹn ọ̀jọ̀gbọ́n Olúwakẹ́mi Oríọlá ń sọ̀rọ̀, ó rọ àwọn akẹ́kọ̀ọ́ tó ń jáde náà wípé kí wọ́n jẹ́ aṣojú rere fún ilé ẹ̀kọ́ wọn níbi gbogbo tí wọ́n bá dé. Ó tún gbà wọ́n níyànjú láti lo ìmọ̀ àti àtinúdá tí wọ́n ti ní láti yanjú àwọn ìpèníjà tó ń dojúkọ ilẹ̀ Nàìjíríà, kí wọ́n sì fi bẹ́ẹ̀ dá iṣẹ́ sílẹ̀, gbé ìgbẹ́kẹ̀lé ara ẹni ró, kí wọ́n sì kó ipa tó lágbára nínú ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn olùkọ́ nínú iṣẹ́ ọnà yìí ti ṣe ọ̀jọ̀gbọ́n Samson Adékọ̀yà àti ọ̀gbẹ́ni Callistus Ọ̀jìntà gbóríyìn fún àwọn akẹ́kọ̀ọ́ náà fún ti ìmọ̀lára ohun ìfarajìn wọn nínú iṣẹ́ ọnà tí wọ́n ṣe, léyìí tó sì gbóríyìn fún ìròrí àti iṣẹ́ ìrìnrìn wọn. Lára àwọn akẹ́kọ̀ọ́ jáde náà sọ ìpèníjà ohun tí wọ́n kojú níbi ìmọ̀ kíkójọ yìí, léyìí tó sì gbóríyìn fún àwọn olùkọ́ àti ìgbìmọ̀ ilé ẹ̀kọ́ náà. Síbẹ̀, wọ́n fi ìtẹ́lẹ́rùn wọn hàn pé ìfaradà, ìsápá àti ìfọ̀kànbalẹ̀ wọn ló mú kí àfihàn iṣẹ́ ọnà náà ṣe àṣeyọrí, tó sì fún wọn láǹfààní láti fi agbára àti ẹ̀bùn wọn hàn sí gbogbo ènìyàn. Láti ilé iṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Ìdòwú Ògúnbàjò ló ṣàtúpalẹ̀ ìròyìn. Ẹ̀yin ará, ìwọ̀nba ìròyìn tá a ní lálẹ́ yìí fún yín nù. Ẹ pàdé wa lọ́la nípa ọ̀rọ̀ ìfẹ́ Olúwa. Kó tó dìgbà náà, ká sùn re o. Ó dáa.